ọ̀gbẹ́ni Timi Ajayi náà ni wọ́n ti ń yànnàná ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa lórí ètò wa Èjì Òwúrọ̀ lónìí. Ẹ ṣé púpọ̀ o. Ẹ ṣeun olóòtú. Lẹ́ẹ̀kan mo dá yín dúró torí pé tún ti gbẹ́nu lé ibòmíì. Mo ti sọ pé ó dá ìjà dánú lórí ẹ̀dọ́ ká sáré lọ lé agbára pé kẹtù jẹ́ ká tẹ̀síwájú. Now bí nǹkan tí mò ń sọ lọ tẹ́lẹ̀ kò kí ń ṣe Amẹ́ríkà nìkan. Àwọn orílẹ̀-èdè òkè òkun tí kò bá sí nǹkan tí wọ́n máa rí bí àtàtì sọ̀bọ̀ wọn ò ní déédéé ṣe iṣẹ́. Ìyẹn ní àwádẹ́lá pè wọ́n ó di méjì. Èèyàn ò kí ń mọ ọ̀ṣọ́ jù yọ ọ̀ṣọ́ lọ. Ó yẹ kí alájú wálẹ̀ ká dẹ̀ mọ ohun tí à ń ṣe. Ìyẹn ó di mẹ́ta. Ìkẹrin inú ẹ̀ ni pé kò sí nǹkan tán lè ṣe fún wa tó èyí tí wọ́n yìí máa gbà ó máa jù yẹn lọ. Àwọn Boko Haram tí à ń pè ní Boko Haram yìí oríṣiríṣi orúkọ náà ti ń wá tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ yìí máa kàn sásẹ́yìn díẹ̀ fúngbà díẹ̀ ni. Tó máa sásẹ́yìn àgbò tó mẹ́yìn lọ agbára ló mú wá. Àwọn Amẹ́ríkà tán wá yìí apágún pọ̀tẹ́ ni wọ́n o. Wọ́n fẹ́ paná ogun yìí ni kì í ṣe pé bóyá kan sára sẹ́yìn. Ṣé rántí ìgbà tí Maitasini? Bẹ́ẹ̀ni. Ṣé n pé ó wá ó dẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni táàdẹ̀ gbúrú ẹ̀ mọ́. Ṣé àwọn tí Maitasini ẹ̀ náà tó wá nínú aṣọ mi àbí báwo? Náà tí ẹ bá wo díẹ̀ nínú bí àwọn insurgencies bó ṣe máa operate, àwọn kan ń pè wọ́n ní insurgencies. Insurgencies ti ẹ̀ kéré ju terrorism lọ. Àwọn insurgents ni wọ́n máa ń wá terrorize. Now, if you go to the ABC of insurgency and terrorism, nínú ilé ìwé tá à ń pè ní bullying is a form of terrorism. Láàárín ọkọ sí ìyàwó, torí bullying is both vertical and horizontal. Láàárín ọkọ sí ìyàwó, tó bá ti lè raise voice bàbá sọmọ, pé keep quiet there, kí ló ń ṣe? O mọ̀ pé mi lọ́kọ ẹni, you are bullying that wife. It's a form of terrorism. Ṣé ọ̀rọ̀ mi yé wa sà? So even in government, tí adarí bá ti lè sọ, because it is not a boss follower or a boss servant. It has to be a leader-follower relationship. Tó bá ti di pé ọ̀gá bá ti ń sọ fún adarí ń sọ fún ara àwọn tó ń ṣiṣẹ́ pé èmi ìlọ̀gá nǹkan tí bá ní kò ṣe ni kò ṣe, it's a form of bullying. It's a form of terrorism. So terrorism is embedded in human being. It's part of human nature. So àwọn Amẹ́ríkà ò lè help wa láti paná terrorism. Táwọn náà bá ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe, àwọn náà you will see traits and iota of terrorism in whatever they are doing. Because naturally Americans are potential bullies. They are potential terrorists. But there are different types of terrorism. Ṣé ọ̀rọ̀ mi yé wa sà? There are different types of terrorism. We have political terrorism. There is quasi-terrorism. There are various types, but terrorism is terrorism. So America ò lè sọ fún wa pé pátápátá àwọn máa paná terrorism. It's not possible. Wọ́n ò lè ní pátápátá àwọn máa paná insurgencies. Àmọ́ ohun tó wà lọ́kàn àwọn ọmọ Nàìjíríà rèé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ Amẹ́ríkà ti dé. Kódà President wa Goodluck Jonathan náà sọ pé this is the end of terrorism. Ò yé ni sà. Pé kò yé president. Èèyàn ò lè ríran tó bóyá ga tó. Bẹ́ẹ̀ ọba ṣe ga tó ló ṣe máa ríran tó sà. Bẹ́ẹ̀ ni ó dàbí ìgbà tí à ń sọ tẹ̀yẹ̀ bẹ̀rẹ̀ ètò yìí tá à ń láwa lọ́yẹ̀ nípa kí ni security jẹ́ tó máa ní protection of life and property. A dẹ̀ ti sọ repeatedly pé kì í ṣe life nìkan ló yẹ ká protect. The whole embodiment of gbogbo nǹkan tó jẹ́ ẹ̀yà ara èèyàn tó ń jẹ́ ènìyàn ló yẹ kí a dáàbòbò kò ń ṣẹ̀mí nìkan. Now ẹ jẹ́ ká sọ̀rọ̀ pa bí terrorism ẹ̀ bóyá yé wọn tó. Àwọn gbà pé Boko Haram tó bá ti gbébọn tó ti mú àrò tá bá ti dẹ́kun pé àrí wọ́n gbébọn jáde wọn gbé àrò jáde terrorism ti tán. Rárá o òun ni mo yẹ tún sọ pé nínú ìjọba tí àwọn tó ń ṣèjọba òṣèlú there are forms of terrorism everywhere. So for us to kill terrorism kò kí ń ṣe war front náà ti ń pa terrorism. Ṣọ́rọ̀ mi yé wa sà kì í ṣe war front kò ń ṣojú ogun. That's what we call social security. Ààbò láàárín àwọn ènìyàn àti mú ayé rọrùn àti mú kí nǹkan gbogbo kó máa lọ ní ètò tó jẹ́ pé ìwọ ò ní
yàn mí jẹ èmi náà ò ní yàn ẹ jẹ nǹkan tó tọ́ sí mi ó fún mi nǹkan tó tọ́ sí ẹ ó gbà. Social security tábàtì ní social security plan àti ilé ní a fẹ́ dẹ́kun terrorism and there are about 3-4 levels. Mo ti sọ fún wa rí number 1 ni identification and láti identify irú terrorism wo la ní. Number 2 and láti lè wá measures to reduce nǹkan tí America number 2 is to control. When you have identified it, you now control it. Nǹkan tí America lè ṣe nísìn òun ni kí wọ́n control operations of so-called Boko Haram. Nǹkan tí wọ́n lè ṣe nìyẹn. Nǹkan tí wọ́n ìgbésẹ̀ ìkejì tí wọ́n lè ṣe ni pé tí wọ́n bá ń control ẹ̀ lọ in the process of controlling the so-called terrorism iṣẹ́ tán làwọn fẹ́ ṣe tó máa ti ń control ẹ̀ wọ́n á máa reduce operational level gradually. The last stage, which is the first stage, is elimination. We cannot jump from number 1 to number 4. Ọmọ tó ń bí lọ́jọ́ kan kò lè dédé bẹ̀rẹ̀ sí rìn àbí kó máa jẹ̀bà. Wọ́n ti wá nísìn àti identify pé terrorism. But identification wa kò tí clear to is still blood. Ó yìí ṣe bàìbàì. Àti ilé sọ bóyá political terrorism là ń jà ni o. Or bóyá economic terrorism là ń jà ni o. Bóyá quasi terrorism là ní problem Boko Haram yìí ni o. Wọ́n ò tí ì sọ fún wa ká identify. So ara iṣẹ́ tí America máa kọ́kọ́ ṣe ni pé before you counter it wà á kọ́kọ́ mọ nǹkan tí ó wà ńlẹ̀ náà nǹkan tó fẹ́ jà fún. Wọ́n lè identify ọ̀pọ̀lọpọ̀ wa là mọ àwọn èèyàn tí Boko Haram jẹ́. Àwọn adarí wa sọ pé spirit ni wọ́n. Ṣé spirit ló ń gbébọn? Bóyá ká gbébọn sílẹ̀ sí ká pé spirit kó wọnú ẹ̀ kó máa yan ra ẹ̀. Wọ́n sọ pé àwọn ò lè bá ẹni tí kò lójú. Ṣé àmọ́ pé in peacekeeping international peacekeeping ó ní láti rí ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ wàá rí àwọn atọ́kùn wàá rí àwọn intermediaries ó ní ìgbésẹ̀ tẹ́ máa dé tẹ́ máa fi lọ kẹ́ tó dé round table. So nkú ló mú mi sọ àwọn nǹkan tí mi sọ ni pé bí èèyàn bá ṣe ga tó bẹ́ẹ̀ ló máa ṣe ríran tó. And èyí tí a kọ́kọ́ gbà wọ́n láyè láti wáyé ó yẹ ká ti lọ kẹ́kọ̀ọ́ nílùú wọn technological exchange ló yẹ ká kọ́kọ́ ṣe ká kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ nílùú wọn torí irú nǹkan tí Osama bin Laden kó tó di pé ó kó Amẹ́ríkà lójú kòrókòrò ó ti kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ láti mọ nǹkan tí wọ́n mọ̀ láti mọ bí agbára wọn ṣe tó. Àwọn Amẹ́ríkà táwa ń wò bí Ọlọ́run lé ní àwọn kan ò jẹ́ nǹkan kan níwájú àwọn chinko àwọn Japanese àwọn gangan tún jẹ́ bàbá fún wọn